Ẹ káàsán gbogbo ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá. Ẹ̀yin tẹ́ dúró nídìí òtítọ́, mo kí yín l'Amẹ́ríkà, ní London, ní Canada, Japan, ní France, ní Germany, níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Mo kí yín pé àjíǹde ara yóò máa jẹ́, mi ò ní wá yín tì, ẹ̀yin náà ò ní wá mi tì. Lágbára Ọlọ́run ń tàn wá yóò tẹ̀ wá lọ́wọ́, àwa la máa borí lágbára Ọlọ́run, torí pé láti bàtà àti délé ayé tí Ọlọ́run ọba mi ti ṣẹ̀dá ayé àti ọ̀run, àwa ò gbọ́rí nínú ìtàn pé òkùnkùn borí ìmọ́lẹ̀. Ìmọ́lẹ̀ ni àwa, òkùnkùn ni àwọn. Ọlọ́run dẹ̀ máa gbé wa borí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ ń pè mí bàbá Èkìtì, afẹ́kẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n nǹkan tí Ṣeun Kútì sọ ní ìyẹn ọmọ olóògbé Fẹlá Aníkúlápó Kútì. Ó sọ pé olóyè Sunday Igboho fẹ́ dógun lẹ̀, òun ò ní lajú ńlẹ̀ kó òun ó ṣe kinní kan níbi kan, ó ṣàṣọ̀rọ̀. Ẹ má bínú, lóòótọ́ àwa ò jẹ́ nǹkan kan, ṣùgbọ́n irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwa ò fẹ́ máa dá sí. Ta ni Ṣeun? Níbo ni Ṣeun ti wá? Lóòótọ́ a lè ní bíbí ire, ṣùgbọ́n kéèyàn má ní wàá rí. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi sẹ́yìn, ènìyàn lè jáde láti ilé ire ṣùgbọ́n kó yàn pé òun ò ní wàá rí, kò dẹ̀ ní lórúkọ rí lẹ̀. Mo fẹ́ kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi kẹ́ mọ̀ wípé nínú ìrìn àjò tá a rìn yìí 1 million Ṣeun Aníkúlápó Kútì ò lè dá wa dúró. Kò tí ẹ yẹ kọ̀rọ̀ Ṣeun kó máa mọ múláyà wa, ṣẹ gbọ́ mi. Kò tí ẹ kì í ṣorú Ṣeun ló yẹ kó sọ̀rọ̀ ká máa dá lóhùn. Ẹ jẹ́ àgbésẹ́gbẹ́ ara wọn, ẹ jẹ́ àmì wò, ẹ yẹ̀ wò, ẹ̀mí wò, ẹ ti ẹ̀ wọ́n wò gan-an kẹgbẹ́ sórí scale. Ṣé Ṣeun Kútì àti olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ṣé wọ́n jọra wọn ṣá? Ṣé wọ́n wà ní kàtígórì kan? No, wọn ò sí nínú kàtígórì kan. Ó ní ńgbà tí mo lọ wo gbogbo sinero ọ̀rọ̀ Ṣeun Kútì, mo wá rí wípé igbó àmujù, ọpọlọ Ṣeun ti dúdú, Ṣeun ò ní làákàyè. Ṣeun tá bá ń gbọ́ pé ọmọ àlè ní fọwọ́ sí júwe lé bàbá ẹ̀, Ṣeun ni. Kẹ́ gbọ́ mi, àtàná làwọn ìyá mi ti ń pè mí, mi ò fẹ́ dá sọ̀rọ̀ yẹn torí mo rí pé ọ̀rọ̀ Ṣeun ò lè túnú ẹyọ kan lára tèmi, kí má wàá sọ pé olóyè Sunday Igboho. Ṣùgbọ́n kó má rò pé òun mú jẹ. Lóòótọ́ téèyàn kan bá bú Sunday Igboho, àwa máa jáde síta torí pé àwárí Sunday Igboho òòṣà gẹ́gẹ́ bí olóore Yorùbá tó dìde. Iṣẹ́ tí grandmother Ṣeun Kútì ṣe kù tí wọn ò ṣe débì kankan, òun ní Sunday Igboho dáwọ́lé. Ọba ọmọ ní Sunday Igboho, ọmọ tó ṣe é fi yan gàn fún gbogbo ilẹ̀ Yorùbá. Àìdá ẹ̀yin kan gbà lẹ́ni, ẹ̀yin tẹ́ ẹ gbà lẹ́ni tó bá dọ̀là ẹ̀ gbà pé akọ iṣẹ́ ní Sunday Igboho ṣe nílẹ̀ Yorùbá. Who is Ṣeun? Ṣeun jẹ́ ẹni tó jí láàárọ̀ kùtù tí bàbá ẹ̀ gbé gbólé lọ́wọ́. Ṣeun la lè pè ní ọmọ jogún igbó tí igbó yẹn dẹ̀ ń dà láàmú. Ṣeun la rí wípé oní tó ń kọ ò pé kò gèrè ń bẹ̀ mọ́ ló fi ń wá wàhálà káàkiri orí social media. Ṣeun la lè pè wípé igbó bayé jẹ́, igbó ti bayé ẹ̀jẹ̀ ni. Ẹ mọ̀ kọ́tọ́pọ̀lọ èèyàn bá tún dúdú, ní tí ò yẹ kó jáde lẹ́nu ẹ̀ ní ọmọ jáde lẹ́nu ẹ̀. Tọ́pọ̀lọ èèyàn bá ti jọba, ohun tí ò yẹ kó sọ ní ọmọ sọ. Ta ni Ṣeun? The majority of Yoruba believe that Fẹlá Aníkúlápó fight for the woman right títí ó fi kú, títí wọ́n fi pa. Tí Sunday Igboho ṣe lénìí, bí a torí pé Ọlọ́run ò fún wọn ṣe láti rí Sunday Igboho pa ló ń du ọ̀pọ̀lọpọ̀ nínú yín. Ìkúdíyọ̀ ṣé kí n pè ní àwọn ẹ̀gbọ́n bàbá ẹ̀? Bẹ́ẹ̀ kọ́ Ransome Kuti bí àbúrò ló dẹ̀ jẹ́ sí bàbá ẹ̀. Bẹ́ẹ̀ kọ́ Ransome Kuti freedom fighter ni tó náà ń jà fún ẹ̀tọ́ ènìyàn gẹ́gẹ́ bí Sunday Igboho ṣe ń jà fún ẹ̀tọ́ ènìyàn lénìí.
so Ṣeun ọ̀rọ̀ Ṣeun kò yẹ kí kó wúwo kó ṣe pàtàkì lójú àwọn ọmọ Yorùbá. Igbó ló ń dà Ṣeun láàmú, igbó àti gbogbo àwọn drọ́ọ̀gì tó ń mu kò jẹ́ kí Ṣeun ó ní làákàyè. Mo rọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Aníbírè, hello ma Yemi, yes ma, yes ma, yes you mami, àmín mami, yes ma. Okay. Okay ma. Okay ma. Okay ma. Okay ma. Okay. Okay ma. Ma send it to you ma. Okay ma. Ẹ ṣé ma. Yes ma. Yes ma. Ẹ ṣé mami. Àmín ma. Ẹ ṣé ma. Àmín mami. Àmín mami. Àmín ma. Àmín ma. Yes ma. Ẹ máa send ẹ sí ma. Okay. Ẹ má bínú lára iṣẹ́ tá a ti jẹ́ lọ láì nílà àwọn yẹn ń bèèrè, àwọn ìyá yẹn ń bèèrè lọ́wọ́ wa. Sóòótọ́ mọ kán bá wà tó bá fọwọ́ òsì júwèlé bàbá ẹ̀ àbí tó bá pe bàbá ẹ̀ ní wèrè. Number one, ṣé wọn ní kúlà tó ti pe Fẹlá bàbá ẹ̀ ní ẹni tó fẹ́ dógun lẹ̀ pé ìyẹn ní pé Fẹlá ò mọ nǹkan tó ń ṣe. Ṣeun ó ti pe Olúkóyè Rason Kuti àbúrò bàbá ẹ̀, bẹ́ẹ̀ kọ́ Rason Kuti àbúrò bàbá ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò mọ ohun tó ń ṣe tó fẹ́ dógun lẹ̀ ní Nàìjíríà. Ó wá pé màmá tó bí bàbá ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ pé aláìgbà aláìmọ̀ kan ṣe. So Ṣeun, I'm sorry for you. Ọlá bàbá ẹ̀ ló ń jẹ ṣùgbọ́n igbó ti bà yí ẹ̀ jẹ́ o. Tí igbó ò bá bà yí ẹ̀ jẹ́ tó bá dé pé lóòótọ́ bàtà tí bàbá ẹ̀ bọ́lẹ̀ ìwọ wọ̀ wàá mọ̀ pé Nàìjíríà ti kú, wàá mọ̀ pé ìyà ń jẹ àwọn ènìyàn, wàá mọ̀ pé Nàìjíríà ò lè tò mọ́, wàá mọ̀ pé there is nothing like a restructuring again, nothing like a true federalism again. Tó bá dé pé o gbọ́ onílàákàyè igbó tí ìbáyé ẹjẹ́ igbó tí ìjọ ọpọlọ you will know the only solution that we have is that kí Yorùbá máa lọ nílọ títí ẹ̀jẹ̀jẹ́, kí Ìgbò máa lọ nílọ títí ẹ̀jẹ̀jẹ́, káwùsá máa lọ nílọ títí ẹ̀jẹ̀jẹ́. Ṣùgbọ́n torí pé kí ni igbó ọmọ ajíjogún igbó ni ẹ́. Majority of us, let me say 95% of the Yoruba proud of Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá, torí ó là wá lójú. Tí Sunday Ìgbòho ò bá jáde nígbà tán jáde, Fúlàní á ti pa. Sunday Ìgbòho sì jáde, Fúlàní pa 29,000 of Yorubas during the Buhari regime. Tí Sunday Ìgbòho bá wá jáde kọ́ millions of Yorùbá náà máa padà nù. So ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ ń pè mí, ẹ jọ̀ọ́ tábàtẹ̀ máa dá àyàn lóhùn kì í ṣe orú Ṣeun. Ó wẹ́ Ṣeun kéré sí nọ́mbà wa, ó wẹ́ ó bí tí ó bì lò ó mi ò tiẹ̀ rí Ṣeun. Ẹ jẹ́ kó máa mú gbọ́ ẹ̀ jẹ́jẹ́, ṣe gbọ́ mi, ẹ jẹ́ kó máa mú gbọ́ ẹ̀. Ṣeun kéré tẹ́ ń tá máa dá lóhùn. Ṣeun kí ni Ṣeun mọ̀? Ọmọ ọdún mélòó ni Ṣeun? Ṣé ọmọlúwàbí kan máa gẹrun kó fi bíbẹ̀ ẹ̀ lẹ́sẹ̀ yìí? Ẹ bí ọ̀bọ, ẹ mọ̀ pé ẹni bá ṣerú yẹ ìwà bí ọ̀bọ ni ó máa wù. Ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi, Ṣeun wá ń sọ̀rọ̀ ẹ wá rò pé èèyàn ló sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ jàre, ẹni ńlá ni yín, ẹni ńlá ni yín. Who is Ṣeun Aníkúlápó Kútì? Bàbá ẹ̀ la mọ̀, bàbá ẹ̀ ò dẹ̀ ṣe ìran Yorùbá lóore. Orin tó ń kọ́ ó fi ń powó sàpò ara ẹ̀ ni, ó fi ń powó sàpò ara ẹ̀ ni. Kò dìde kó ló ń jà fún ìran Yorùbá. Bóyá lẹ mọ̀ àti jí à ń jí bọ̀.
tẹ́ bá rántí mo sọ fún yín lẹ́ni pé 2:30 ní 2:35 ni mo ti dé ilé epo mo répo rà ní nǹkan bí 11:30 àgbàlagbà kan bá dé olóhùn ọba ó wá ń bragado wọn ní bàbá ẹni sùúrù àwọn tó ti wà nílé epo látàná the next thing ló gbé ọ̀pá àṣẹ síta ló ló ń fẹ́ taṣẹ fún mọ́níjà ilé epo gbogbo wa bá ní kó ta tó bá tẹ́tẹ́lẹ̀ ní ọmọ Yorùbá ọmọ bẹ̀bẹ̀ ní gbogbo ọ̀yà ẹ̀ta tó bá tẹ́ bá ti ta tó bá ti ṣiṣẹ́ àti jíbọ̀ so ṣe rí nínú ìrìn àjò tá a rìn. ọ̀sán ti gbọ́ káríkárí o àbàṣọ wẹ́lẹ́wẹ́lẹ́. bóòrù bá dúdú òun la bá sọ nìrọ̀nìrọ̀. àdìsá máa ń bọ̀ wálé ilé lábọ̀ síbi oko. mọ̀ náà ni pé tó máa gbé àwọn ẹran tó níwo. iṣu tí ó wà lé lọ́nùra rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sí. a ní kúkú lápò kùtì. àgbàdo tí ó wà lé lọ́nùra rẹ̀ lẹ́kọ̀ọ́. kí gbogbo Yorùbá ló máa gbọ̀n. ọlọ́mọdé tí ó wà lé lọ́nùra rẹ̀ lọ́pọ̀ orin. kí ọmọ Yorùbá máa gbé káàkiri pé. ọmọ tuntun tí ó wà lé lọ́nùra rẹ̀ ló sọ àtọ̀sẹ̀ ilé sí i á. àjòlejò kọ́nílé bàrẹ̀lẹ̀ máa bọ̀ wálé o ilé gbogbo ń tagbé. ọjọ́ ń bọ̀ ní adániwáyé wí. gbogbo ayé rẹ̀ tí rẹ̀ nílé o ní tọ̀tọ̀tà ìsọ̀mà láti ikú. ọjọ́ ń bọ̀ lolúwa wí tíyàwó lọ́ta. akọni Oòduà tí ó ṣe bá jàbẹ́ tí ó ṣe bá bí. akúnyẹ́ tí ò ní jẹ́ ń bẹ̀. àkàndé yẹn tẹ́lẹ̀ nù mọ́rẹ̀ dálọ́lá látọ̀jọ́ ọkùnrin. ẹni abáta káfíra ọjọ́ ń òtúgbà. bọ̀ lolúwa wí. ọwọ́ dẹni ajítanáwó táráyé wọ́n fẹ́ o káàkiri àgbáláyé. àbámọ̀ ní Yorùbá sọ pé máa ń gbẹ̀yìn wọ́n bá jà wọ́n bá rẹ́. who is Fẹ́mi. wọ́n gbèrò láti pọ̀mọ́ aládìí fún lọ́jọ́ ìjọsìn. ẹ wo àwọn ìgbé ayé tó gbé káàkiri. orí ló pọ̀ èèyàn lọ́wọ́ àbíwọ́ ẹni. ẹ mọ̀ pé o tó. ikú tí a bá pa ní tọ́ba sí ni ní fìlà ṣe wọ́n pẹ́ lóye lẹ́nu ọ̀rẹ́ ọba ìsá ilé tó wá. gbogbo ẹbí retí rẹ̀ nílẹ̀ o. àwọn ọba aládé retí rẹ̀ nílẹ̀ o. gbogbo ọmọ Yorùbá retí rẹ̀ nílẹ̀ o. gbogbo ọmọ gbòòmọ rẹ nílẹ̀ ọmọ alágbàdo gbogbo wa la retí. ilé lábọ̀ sí oko. àdìsá gbogbo ayé ni wọ́n ń pariwo ìtàn. ìwà rere lẹ́sọ̀ yẹn. orúkọ rere ń dára ju àdìbàdàbà lọ láyé. orúkọ tí mo jà sọ́lọ́ tí kọ́ sọ́kọ̀mọ Yorùbá o kọ́ rere. ariwo ọjà ní ọ̀rọ̀ ṣe. ìwọ ló lé Fúlàní bí ìkórè bẹ̀rẹ̀ èkú sí. ẹni tí ò mọ bí tó. bàbá dábì lọ́la ìwọ ló lé bọ̀rọ̀rọ̀ wípé kó kẹ́rù rẹ̀ kó mọ̀ gòkè ọ̀yà lọ. ẹja lu agbára. ọmọ aládìkú máa ń bọ̀ wálé àrètí rẹ̀ ilé tó wá. ẹja lu agbára. àdúgbò wáyé wọ́n ní táwọn wọn fẹ́ fi gbádùn nípa ìjọba aládìkú nílé. Tọmọlúkà ń sọ̀rọ̀ tí Òmeyọ̀ ń sọ̀rọ̀. bọ́mọ Yorùbá bá ṣe tọrọ wá pariwo. tí Pàṣàgbọ́lá ń sọ̀rọ̀ ọmọọba ń sọ̀rọ̀. èèyàn tí ó dùn wá nínú kókó ìrọ̀lẹ́ tó kú pátápátá. èèyàn tó ní ó bá tẹ̀sẹ̀ báwọn nìkan ló ń dé wálé. all of us à ń sọ̀rọ̀ Yorùbá world media. ọmọ mẹ́wàá lọ tàgbọ́jà sọlá. ẹ mọ̀ pé àbùkù ti ka àwọn Afẹ́nifẹ́re yá. ikú ọkọ méjì akẹ́ẹ̀jọ. ẹ wá wò bí àwọn ọkọ méjì akẹ́fà. méjì wọn lọ sọ̀rọ̀ ìdarí wálé mọ́. bó ṣe ń yẹ̀yẹ́ wọn nílé epo. wèrè dùn o kò sébi lọ́mọ. free education ẹ wá ń dà wá sí ogold. ọ̀wárí méjì tó kù ọmọ ni wọ́n dá ní sẹ́kù kọ̀ọ̀kan o. ẹja fi ṣe ń lẹ̀. ọmọ rẹ̀ ní sẹ́kù péré ọmọ ta rẹ̀ tó sẹ́kù àwọn. nígbà tó gbèrò kí kọ́mẹ́dì kọ́mọ́dà ó sì gbèrò kí kọ́mẹ́dì kọ́ bá jẹ́rìí láyé. ọjà sọ́lá máa ń jígbọ́ ọ̀pẹ ló yẹ ọ́. ọ̀pẹ ló yẹ lẹ́nu ọmọrin ọba. àríwá àlàlẹ̀ ni ọ̀run tó dá ọ sí. ojú mọ́jà sọ́lá rí tó. ojú tó ríbi tí ó fọ́ ṣèbí rẹ̀ ní ọ̀padà ìlọ́jọ́ ọjọ́ sí. ìrètí wọlé dé o àdìsọ́ ọmọ ajíkúmọ̀ ọkọ̀ wálé ilé lábọ̀ síbi oko. àdìsá àdọ́mọ ayò. kò gbọ́n ni.
àdìsá dọmọ ayò akíkanjú ọkùnrin dé olólùfẹ́ mẹ́kúnnù ọ̀rẹ́ ara ìlú o ìbú owó bàbá Dámilọ́lá bàbá Yọ̀mídé o bàbá Sámúsìnì bàbá Àṣàbídé akọni Oòduà ìdáníṣẹ́ orí ilẹ̀ Yorùbá ipò olóyè sí bàbá ẹyẹ ìlú ọba ẹranko kí lọ́lọ́jà ẹyẹ àwọn mélòó ló ń àlórí gbórí ọba ẹ̀ ìkíní kò ibi Elédùà máa gbé ọba o. ó fi yọ́nà Ọlọ́run bẹ̀ gbogbo ọpẹ́ lóye Elédùmarè ọba ẹ̀ka máa kọ́lẹ̀ ni àríro alálẹ̀ ní ọ̀run tó dá ọ sí. yọ èpò kúrò nínú àlè mímọ́ mímọ́ làóye Elédùmarè ọba tó sọ gbogbo. máa jẹ́ òun fara rẹ̀ àkìkì tá máa ń gbóhùn ẹnu wa oníkálukú yóò máa àṣàṣà tá máa ń gbóhùn ẹnu wa ọba tí ò ní jẹ́ nǹkan kan tó jọ ọpẹ́ lọ ọpẹ́ ló yẹ ọ́ ò làwọn amọ̀pẹ́ wa. tí ò yẹ kí n dá sọ̀rọ̀ ṣe nìyẹn. adúpẹ́ lọ́wọ́ gbogbo aládùn ọdún gbàdágbàdá. ọ̀rọ̀ ọmọ tá a kọ́ pàtàkì jùlọ adúpẹ́ lọ́wọ́ àwọn aya bàbá mi Màgà Sọ́lá. ọmọ ti sọ lẹ́nu. adúpẹ́ gẹ́gẹ́ bí lọ́wọ́ ìyá ń Dámilọ́lá o. tó ń kọ̀ndẹ́mù Sunday olóyè ṣe fún mi. adúpẹ́ lọ́wọ́ mọ́mí ayọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátákó. ìyá tó bí bàbá òun tán ṣe nìyẹn. God bless you.